A wà ní Ondo State lọ́dọ̀ bàbá wa Àwíṣẹ Ògbóni of Ondo State. So a fẹ́ bi wọ́n láwọn ọ̀rọ̀ kan. Bàbá wa ìjọ kí ni orúkọ yín? Orúkọ tèmi ni Awẹ́ Adéyẹmí Ifágbèmí tí àwọn èèyàn mọ̀ sí Àwíṣẹ Òòṣà. Bàbá wa mo máa ń gbọ́ táwọn èèyàn pè yín ní àgbà. Ẹjọ́ ṣe lè sọ ìdí tán fi ń pè yín ní àgbà? Ìdí tán fi ń pè mí ní àgbà ni pé ẹni tó bá ti gbé nǹkan àgbàlagbà lọ́wọ́ òun náà ń pè ní àgbà. Torí wọ́n mọ̀ pé báwo máa yẹ sọ kò kọ́ mọ̀ pé kí ọmọ kékeré wà níbi iṣẹ́ awo. So ìgbà tó dẹ̀ ṣe wá rí bẹ́ẹ̀ ó rẹ̀ sì di àgbà náà nìyẹn. Wọ́n náà sọ pé àgbà kì í ṣe pé nípa tọ́jú orí ṣùgbọ́n nípa ohun tí èèyàn gbé lọ́wọ́ wọn ni àwọn sọ pé àgbà lèèyàn tí Ọlọ́run jẹ́ ká wá dàgbà dọjọ́ alẹ́ ká lò. Àṣẹ wà. Bàbá a gbọ́ káwọn èèyàn sọ pé Yorùbá nation à ń jàjàgbara fún ẹ̀tọ́ ọmọ Yorùbá. Kí ni ìdúró tiyín nínú ẹ̀ and kí ni gbogbo ẹgbẹ́ Ògbóni ìdúró orí ibo ni àwọn dúró sí? Nígbà tí mi ń sọ ọmọ àlè tí mi dẹ̀ ṣe wèrè Yorùbá nation làwa náà dúró lórí o. Ó dẹ̀ máa ṣe é dẹ̀ ti ṣe é. Gbogbo Ògbóni àgbáyé lápapọ̀ torí bẹ́ẹ̀ kò sógbóni lágbàáyé tí ò mọ̀ mí àfi Ògbóni tó bá ti jí àwòṣe tí ò ìsáwó ní gbangba lókù. Gbogbo àwọn ọmọ ọkọ ayé pápátá gba ọmọ ọ̀rọ̀ lọ́jọ́ inú wa náà dùn tó bá bọ́ sí pé Yorùbá nation bọ́ sí inú wa dùn. Ẹ̀yin Yorùbá nation làwa wà torí Ògbóni a kì í ṣe politician àìjẹ lábẹ́ olóṣèlú tiwa àdẹ̀ṣẹ́ lábẹ́ federal government. Tí Yorùbá dẹ́ bá dẹ̀ dá dúró inú wa dùn ni inú wa kún àyè wa dùn. Bàbá wa àwọn èèyàn ń sọ wọ́n ní àwọn kan máa send message lórí fóònù pé bàbá wa Sunday Igboho Òòṣà bọ́ kí n tẹ̀ tó béèrè yẹn gan kí ni àjọṣe tó wà láàrin ẹ̀yin àti bàbá wa olóyè Sunday Igboho? Bàbá wa olóyè Sunday Igboho owó bàbá Dámilọ́lá wọ́n jẹ́ ọ̀gá mi wọ́n jẹ́ ẹ̀gbọ́n mi wọ́n jẹ́ bàbá mi. Àjọṣepọ̀ wa ó dùn ó dùn mọ́ránmọ́rán gidi gan torí àtijọ́ rin àwọn ìrìn kọ̀ọ̀kan náà láti tẹ̀lé wọn lẹ́yìn. À ń gbọ́ táwọn kan ní ẹjọba wa sọ fún bàbá Sunday Igboho àwọn Fúlàní dà wọ́n láàmú ní area báyìí wọ́n dà wọ́n léríà báyìí wọ́n dà wọ́n léríà báyìí. Àwọn kan máa ń sọ fún wọn pé kì í ṣe àwọn nìkan náà lálágbára àwọn alágbára pọ̀ káàkiri kí láyìn ní láti sọ fún gbogbo àwọn èèyàn báyẹn tó ń pariwo pé kinní kan dà wọ́n láàmú bí kan gbogbo nǹkan báyẹn àtàwọn alágbára tí wọ́n ti sọ̀rọ̀ tán sì tún wà? Ẹ ṣé bàbá mi lórí àwọn tó ń pariwo pé gbà ní dà wọ́n láàmú bàbá wa Igboho kó wá ràn wọ́n lọ́wọ́ káwọn náà dìde kán ra wọn lọ́wọ́ níwọ̀nba. Igboho lè ya rẹ̀ sí 10 bẹ́ẹ̀ dẹ̀ ni kò lè pínlẹ̀ sí 20. Ìlú mi tán ti ń pé ọba Sunday Igboho ràn wá lọ́wọ́ ẹ sọ fún ọba lu wọn kọ́ ba lu wọn kó sọ̀rọ̀ sókè tọ́ba lu wọn ò bá ti sọ̀rọ̀ sókè wọn bá ní a lè ṣe torí gẹ́gẹ́ bí ọmọ onílùú bẹ̀ àwọn náà ní àṣẹ àwọn náà ní right. Ìlú tí ò bá ti support Yorùbá nation káwọn youth ìlú bẹ̀ kan wọ́ọ̀dì lọ bá ọba wọn pé nǹkan báyìí làwọn fẹ́. Ọba ló nílùú ṣùgbọ́n èrò ló ń ṣèlú. Ọba ló nílùú ṣùgbọ́n èrò bẹ̀ ló ń ṣe ìlú. Àwọn èrò bẹ̀ ní kán wọ́ lọ pé kábíyèsí kán ṣèwọ́de ẹ̀kọ́ ewé dání àníkẹ́ ló lu ọba o kẹ̀kẹ́ dání kẹ́ kábíyèsí báyìí la fẹ́ àwọn náà fẹ́ Yorùbá nation bá ṣe ń pa wáyà àfẹ́ táwọn bá ti fọlé wọn tílé wọn bá ti wà organize àtàwọn ọ̀gá wa Sunday Igboho a máa wá sílùú wọn ṣùgbọ́n káwọn má ti ìdúró nígbà tí a máa wá káwọn náà máa gbìyànjú. Ọkùnrin làdá Fúlàní tá a pariwo ọkùnrin ni wọ́n àwa náà tá a dúró ní ọkùnrin làwa náà kán kóra wọn jọ lẹ́gbẹ́jọgbẹ́ kán gbèjà ara wọn bí tó bá gbèjà ara wọn dé àwa kọ̀ọ̀kan náà á ràn wọ́n lọ́wọ́ nípa ọ̀nà tá a bá lè gbà ràn wọ́n lọ́wọ́ gbogbo ẹ̀ náà kọ́ ni Sunday lè ṣe. Ẹ ṣé gan bàbá wa. Àtúrò àwọn kan tó ń béèrè mẹ́sẹ̀jì yẹn ti pọ̀ online pé ṣé Odùduwà náà ò lè fọ́ọ̀mù àwọn àjàjàǹgbara bíi IPOB àwọn ESM
táwọn máa kọ̀yà fún Oòduà kí nǹkan bá ti ń ṣẹlẹ̀ wọ́n ti máa wà ní kinní àbí tí nǹkan báyẹn bá ń ṣẹlẹ̀ lẹ́ Yorùbá àwọn wo làwọn lè pè. ẹ ṣe Yorùbá ti nílùú wọn náà ara wọn tá à ń sọ ẹ ní ẹgbẹ́ Oòduà People Congress ara wọn náà ní ẹgbẹ́ YPC Yorùbá People Congress ara wọn náà ní Àgbẹ̀kọ̀yà wà ṣùgbọ́n nǹkan kan tó yẹ kí Yorùbá ṣe ni pé gbogbo ẹgbẹ́ ìbádẹ́ ẹ̀dá ká darapọ̀ ká dẹyọ kan ká darapọ̀ ká di ẹyọ kan kì í ṣe pé Yorùbá ò ní ẹgbẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀ nǹkan kan tó ń dààmú àwa Yorùbá ni pé Yorùbá ti bẹ̀rù òfin jù àìtẹ̀lé lànà òfin òun làwọn Ìgbò lò tó fi ń kó AK-47 fáwọn ESN ẹ rí i pé wọ́n ti declare wọn as a terrorist lóòótọ́ wọn ṣe terrorist ẹ̀tọ́ wọn náà ń jà fún ṣùgbọ́n Yorùbá ò ní ọkàn rú nǹkan báyẹn pé kán gbébọn Yorùbá ò lọ́kàn ẹ̀ ẹ̀rù fi máa ń ba Yorùbá tán bá fi àṣẹ sí pé kí OPC máa yìnbọn tán lòbọn ni wàláì tàlẹ́gbọ́n tí Yorùbá ń rí lónìí kò ní rí bẹ́ẹ̀ tó OPC bá ń gbé AK-47 sọ pé lábẹ́ òfin yẹn fàyè gbà kí OPC máa gbé kí kí ríjì máa gbé kí Àgbẹ̀kọ̀yà máa gbébọn àwọn ogun ò ní dọ́dọ̀ wa torí wọn pé nǹkan tó ń gbé bọ̀ ó wà báyìí náà ṣùgbọ́n gbà tí Yorùbá ti bẹ̀rù òfin bárẹ̀ lásán gan bí ẹ̀ lọ sóko ń ṣe báyìí àákò sínú pólíbàgì ni abáhádé ní oko ògbẹ́ láìsí máa fìṣẹ̀ padà torí kí ni ẹ̀rù ń bà wá ìjọba tó ní ká má lo ìbọn ẹ má jẹ tàn yín nítorí Yorùbá àtàwọn Ìgbò ìṣòro ní ká má lo ìbọn kò ní kí Haúsá ẹgbẹ́ má lo ìbọn o káàbà lè kó ìbọn lẹ́ẹ̀kan lè máa rí wa pa ṣùgbọ́n lábẹ́ Olódùmarè ilẹ̀ Oòduà á jà fún wa so ilẹ̀ Oòduà á ní àwọn ajagunta àwọn tó lè gbèjà bíi tàwọn Ìgbò ESN yẹn OPC ti jáde tipẹ́tipẹ́ kí ESN tó jáde tipẹ́ ṣùgbọ́n ọlá àwọn ọ̀bàyéjẹ́ politician Yorùbá tá a ní wọ́n jẹ́ kán pass to the law kán fi sábẹ̀ wípé kí OPC náà kan máa lo ìbọn kán ní OPC ń lo ìbọn bọ̀ tipẹ́tipẹ́ ni irú tó ń ṣẹlẹ̀ yìí ìlú wa ò ní lílùkù rí so tó rí bẹ́ẹ̀ nìyẹn. Bàbá wa tabátú wá rí àwọn èèyàn tó ní àwọn tiẹ̀ ṣetán láti jà fún ẹ̀tọ́ ọmọ Yorùbá ìrànlọ́wọ́ lẹ́yìn lè ṣe fún wọn. iṣẹ́ bàbá mi. àní làwọn náwó ni wọ́n máa tọ̀. tá a bá rí ẹni tó ṣetán láti jà fún ẹ̀tọ́ Yorùbá torí wà nínú gúrùpù kan lánàá nínú gúrùpù tó ń pè ní Yorùbá Defence Group tí àwọn kan ń bú àwọn kan alágbára pé wọn jáde tán o ẹni ọba ẹ̀ wọn ṣèwọ́de gbogbo wa náà kọ́ la máa kọ́ṣẹ̀ lẹ́sẹ̀ tá a máa bọ́ sí ṣíṣì àgbà máa ń kù nílé tó ṣùgbọ́n bá jáde tán lẹ́ẹ̀kan so náà kò ní dáa ọmọdé dẹ̀ la fi ń ṣoògùn gbójú so fún àwọn tó bá rí jà sí jà fúnlẹ̀ Yorùbá èyí tó mọ̀ pé lóòótọ́ òun wà nínú ẹgbẹ́ kan ó gbọ́dọ̀ wà lára ẹgbẹ́ kankan ìsádà kó jẹ́ pé ara ìrọ̀rùn ọmọ Oòduà ọ̀rọ̀ this and that ọkọ̀ wá látọ̀dọ̀ bàbá Sunday Igboho a máa fún wọn níwọ̀nba ń ta ní agbára a máa ṣàdúrà fún wọn tó rà lóògùn a máa ṣàdúrà fún wọn tábàdé ṣàdúrà fún wọn a mọ̀ pé lágbára Elédùmarè lágbára Ògún lákàáyọ̀ ṣìmọ̀ lágbára Èṣù láàlú ògìrìkò lágbára Ṣàngó Olúkòso Àyáráná Alábàbí Arígbọ́tà Ṣẹ́gun a máa ṣẹ́gun àdèmà fún oníwọ̀nba yẹn tábàdé gbóhùnba yẹn lọ tán lọ lò fúnlẹ̀ Yorùbá tán lò fọ́nà tó tọ́ lágbára àwọn tó ṣẹ̀dá wa nílẹ̀ Yorùbá yẹn wọ́n á dẹ̀ jẹ̀jà ṣẹ́gun torí pé wọn kì í rójú ọgbẹ́ lára omi babaláwo kan ò ní gbójúgbójú kó fàdá pàṣáwò bẹ́ẹ̀ ni ọlọ́dẹ kan ò ní gbójú gbóyà kó yìnbọn sí gbìn kò sí ẹni tí yóò fara gbọfà yóò gbára bọ̀tá nílẹ̀ ọmọ Yorùbá lágbàdo Èdùmàrè. bàbá wa ẹ ṣé gan ẹ̀yin tẹ́ bá wo program mi continue láti máa share program yẹn and àwọn kan béèrè pé táwọn bá fẹ́ rí yín pé báwo làwọn ṣe lè rí yín pé àní nǹkan wo làwọn lè wá bá yín fún. ẹ ṣe báyìí sìn Koiki Media nìkan ni mo lè fún láyè láti rí pé kí n fún nọ́mbà ìyẹn White Lion himself olóòótọ́ ni Koiki Media èèyàn gidi ni Koiki Media àwọn alájẹbánu kan ti gbé wá sórí program tó yẹ pé wọ́n lọ fi wá pawó a lè dárúkọ wọn kò sí ní tó kèmí tèmi kò sí ní tó kàn mí màá dárúkọ ẹni pa tàpátá là ń sọ́tọ́ bẹ́ẹ̀ ni bá sọmi kó sọmi bá sẹ̀jẹ̀ kó sẹ̀jẹ̀ Koiki Media
torí àìmọye ẹlòmíì tó ti pè mí á ní Koiki Media ló fún ní nọ́mbà mi mo rí jọ́sí Koiki Media tó ní kí n send account number tó ní ẹnìkan fẹ́ fún mi lówó Koiki Media ló gbà kan nàbà mi ẹ̀ńdẹ̀ fowó yẹn ránṣẹ́ sí mi lóòótọ́ àmọ́ ya àwọn wèrè kan ti gbá sórí program wọn tán ṣe kun bí fún ọ̀bẹ̀lẹ̀ tán ṣe kun tán ṣẹ̀ṣẹ̀ bí ẹsẹ̀ kínní tẹ́ pọ́n fi wá pawó lẹ́yìn ètò àtẹ̀rí flash wọn ti máa rí miss call wọn mo dẹ̀ pé irú àwọn yẹn ilé ìjọba ò ní gbé wọn so nípasẹ̀ ẹni tó bá dọ̀dọ̀ mi nípasẹ̀ Koiki Media mo ṣetán àti ràn wọ́n lọ́wọ́. So ẹ̀yin wa nílé ẹ bá fẹ́ rí wọn ẹ máa gba nọ́mbà wọn through Koiki Media and kíkàn dédé ṣe pé àwa náà kàn dédé fún yín nọ́mbà àwa náà ti rí ìṣesí yín ìhùwàsí yín bóyá tòótọ́ ní tòótọ́ bí ọmọ ẹgbẹ́ tòótọ́ ni so bàbá wa ó fò olóyún tó yẹ kí kọ́kọ́ béèrè gan ni pé ipò gan lẹ́yìn gan dìmú nínú ẹgbẹ́ Ògbóni. iṣẹ́ bàbá mi ẹni pẹ́ nìkan sẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ yẹn ọ̀kan náà àwọn mísẹ́rẹ́ ẹ̀ ní Ògbóni lẹ́ni kì í ṣe nípa ti agbára kì í dẹ̀ ṣe nípa ti mọ̀ ṣe kì í dẹ̀ ṣe nípa ti oògùn ṣùgbọ́n nípa ti oore ọ̀fẹ́ Elédùmarè ipò ńlá ni mo wà ní Ògbóni mo jẹ́ alukoro Ògbóni fún gbogbo àgbáyé alukoro ní ṣùgbọ́n pé PRO Public Relation Officer fún gbogbo Ògbóni àgbáyé lábẹ́ bàbá wa ọba Ògbóni àgbáyé Abdullahi Ọlákìsán Adétóyèsé kábíyèsí Ògbóni àgbáyé mo jẹ́ PRO dẹ́ nílùú tí mo wà yìí èmi ni àwíṣẹ́ fún gbogbo Ògbóni Ondo State àwíṣẹ́ fún gbogbo Ondo State tí n bá ti sọ ní Ondo State lọ́rọ̀ Ògbóni òun náà gbọ́dọ̀ tẹ̀lé gẹ́gẹ́ bí ipò àti oyè mi mo tẹ̀sí láwọn tó jù mí lọ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ipò àti oyè mi bàbá pààyàn jẹ wọn kọ́ gbà sẹ́lẹ̀ lómi náà pé sẹ́ ní ìṣẹ́ rẹ̀ ó dùn abẹ́rẹ́ ò ní dùn wọ́n bá ti bì lọ́mù bá kí lẹ́ran yẹn dùn àjẹ́. And mo máa wo fídíò yín online a máa ń rí bí ẹ ṣe máa ń bá àwọn èèyàn jáde ẹ máa lọnu gbó ẹ máa lọ kíní ṣé bẹ́ẹ̀ náà lẹ fẹ́ràn ọmọ Yorùbá tó ní lẹ fi fipò yín lẹ̀ fẹ́ ṣe sọ́ọ̀sìn tẹ fipò yín lẹ̀ lẹ tí wọ́n á bá àwọn kan káàkiri inú gbó káàkiri kí ló prompt yín débẹ̀ bàbá. ṣé bàbá mi èyí náà sọ ní iṣẹ́ ọ̀rọ̀ Yorùbá ló ká mi lára tó bẹ́ẹ̀ kò sí ní ká mi lára gbogbo tó bá ti jẹ́ nǹkan mi ó máa ń ká mi lára láti lẹ̀ mi ìgbà tí Nàìjíríà gan ò tí mọ̀ sí bí olórí burúkú yìí ọ̀rọ̀ Nàìjíríà máa ń ká mi lára tí Nàìjíríà bá ń bá country complete tó bá na Nàìjíríà mi níjẹun mo máa ń sunkún mọ́jú ni odi lọ́jọ́ mẹ́ta mi tí ìgbádùn wọ́n tẹ̀ ná Nàìjíríà lásán ó túmọ̀ sí pé ìfẹ́ ìlú lẹ́yìn ìgbà tó dé ọ̀rọ̀ Yorùbá tó wá jẹ́ tèmi oríṣiríṣi kan tó ń post orí Facebook kan sá Yorùbá lọ́rùn wọ́n pààyàn kan lẹ́kìtì lónìí ẹ̀rọ ọmọ skul tán lọ paṣẹ́ gbèbè kan ọmọ tó sì gbé bíi 5 years lọ ta ló máa wú tó ní sunkún ikú òyìí àsìkò kéèyàn pẹran gan. process tán salada lọ́wọ́ yẹn ǹjẹ́ mo rò tá máa jẹ ṣé mo gbé tá máa ké ṣé mo bó ṣe máa kánjú pé Ọlọ́run òun mọ̀ kó ti bọ̀ Ọlọ́run ìṣèjẹ́ kó ń kú kí á kó máa jẹ́ ìrora ẹjú ẹ wá ní kò ní ká mi lára ẹ sàwọ́ ká mi lára mi dẹ̀ ní kúrò lórí ọ̀rọ̀ Yorùbá mo dẹ̀ mọ̀ wípé lágbẹ́ Elédùmarè gbogbo ọ̀dàlẹ́lẹ̀ Yorùbá wọ́n á fẹnu gbolẹ̀ bí ìgbín. àṣẹ Yorùbá dẹ̀ dílẹ̀ lérí. àṣẹ òun ló gún mi sún pé káwa náà ká wọnú gbó àwọn tó wà nú gbó yẹn ọkùnrin náà ni wọ́n àwọn akáfẹ́ bá ọkùnrin náà ni wà ẹ jẹ́ ká wo ẹni tí ilẹ̀ máa gbè lórí ilẹ̀ bàbá wa náà dẹ̀ wà àwa morúkọ sílẹ̀ bàbá wa ń jẹ́ àwọn ọmọ náà àwa mú bàdá wọn láyé kó ṣùgbọ́n àwọn òun àjèjì ni wọ́n ṣùgbọ́n àwọn bàbá wa lọ́balọ́ba àwọn politician wa wọn jẹ́ káwọn bá ṣe dáná sun àwọn wèrè yìí torí àwọn lábẹ̀rù bó máa ń sọ àbẹ̀rù Fúlàní láti bẹ̀rù síbẹ̀ wọn filẹ̀ búra àtọ̀gá mi gangan fúnra rẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn wa lábẹ̀rù jù èèyàn tiwa là ń bẹ̀rù à ń bẹ̀rù àwọn gómìnà wa à ń bẹ̀rù àwọn ọba ìlú wa à ń bẹ̀rù àwọn chairman àdúgbò wa torí àwọn oníwó kọ́kọ́ tọ́ka rẹ̀ pé àmọ́lé rẹ̀ àmọ̀nà rẹ̀ ṣùgbọ́n tó apá bá fi lé pé wọ́n sì wá lẹ̀ káwọn bá nílé ẹ̀kọ́ lù wọ́n ẹ̀sà àwọn ẹjọ́ mẹ́ta péré ẹrẹ́ òrùn àwọn ìkókò ajẹgunjẹrán wà lẹ̀. ẹ ṣeun gan bàbá wa ẹnìkan Idris Adébáyọ̀ Asimi ó béèrè pé sà Kíríjì ṣé ẹgbẹ́ ni wọ́n. òun lè inú mi dùn kó ló máa gbọ́ ó lè kéré ẹni kéré láti mọ̀ nípa Kíríjì ṣùgbọ́n a máa ṣàlàyé Kíríjì ni ogun
tí wọ́n jà nílẹ̀ Yorùbá fún good 16 years ìdajì àwọn ológun Ìbàdàn wọ́n kú sí Kírìjí. Òun náà fi wá ṣe Yorùbá Peace Treaty. I think that was 1964 1864 náà pé déètì yẹn. Ogun tó lágbára ni. Ìró ìbọn náà pè ní Kírìjí. Bọ̀ ọmọ Yorùbá tó bá mọ̀ tí wọ́n á ní Kírìjí. Ìbọn yẹn máa ń dún kìrìjìm. Torí ìbọn yẹn wọ́n ní ẹnu ẹ̀ dàbí odó ni. Tó bá ti kó gbogbo nǹkan sínú ẹ̀, tó kó ọta, wọ́n á kó òkúta sí, wọ́n á kó igi sí. Ìyẹn ni bọ́ǹbù wọn bàbá wa nígbà yẹn. Tó bá ti sáná sí báyìí, ẹnu ìbọn yẹn fẹ̀ tó odó. Á kàn jáde ní agbó kìrìjì. Wọ́n fi ń pè ní Kírìjí. Ogun Kírìjí torí ìró ìbọn yẹn kò síbi tó wà tó ní máa gbọ́. So ogun bàbá wa ń gbà yẹn ni. Wọ́n wá ṣe wá parapọ̀. Ibẹ̀ ni Látòsà kú sí. Látòsà olórí ogun nìbàdàn. Orí Kírìjí ilẹ̀ Kírìjí ló kú sí. Ẹni tó bá mọ ìtàn wọ́n á sọ fún. Ibẹ̀ ló kú sí. Mo ti post ẹ̀ náà rí. Ìjà tó wà láàrin Yorùbá àti Yorùbá ni kì í ṣe pé aláàtàrà májàngbà yẹn fún 16 years. Kó tó di pé gbogbo ọba ìlú kọ̀ọ̀kan wọ́n wá jókòó ní Kírìjí site yẹn nínú gbogbo yẹn. Wọ́n pè ní ó wà ní Ọ̀ṣun ní Òkè Ìmẹ̀sí. Wọ́n wá jókòó, wọ́n wá tọ́ bọ̀ pé Ògúndòkun Yorùbá ò bára wọn jà mọ́. Ìtumọ̀ Kírìjí nìyẹn. Ẹgbẹ́ ẹ̀ là wá wú jáde. Báyìí a ṣe wú jáde. Lóòótọ́ àjàmọ́ Yorùbá ò bára wọn jà mọ́. Ṣùgbọ́n tó a fẹ́ máa kọlù wá yìí, a fẹ́ gbé Kírìjí jáde káwọn fi bára tajà. Ìtumọ̀ Kírìjí nìyẹn. Àwọn kan sì tún bí sọ pé àwọn gbọ́ pé wọ́n arrest olórí Kírìjí ní Ondo State. Wọ́n ní how true is it and ibo ni wọ́n bá ṣẹ́ dé lórí ẹ̀. Mo dúpọ́ Olódùmarè. Èmi náà lélẹ́yìí wọn arrest mi o. Lákọ̀ọ́mù àbí ìbọn lálàáfíà. Torí mi ìlẹ́rù òfin bẹ́ẹ̀ ni mi ìṣẹ̀. Mi ní kí ẹ̀dà ború. Sì ríbọn lọ́wọ́ mi níbi tẹ́ ẹ̀dà lọ́wọ́ mi. Mi ìdẹ̀dúgbò yẹn bí Fúlàní. So ẹ̀ẹ́dẹ̀rí mi mo ṣe sàn ládàá bí Fúlàní. So kí wá ni ó fẹ́ súnmi dọ́dọ̀ DSS. Gbogbo àwọn tó ẹni tó bá gbọ́ lóyìn yẹn tó yẹ pé ní òòdùn mọ́ láti gbọ́ ẹ̀kú ìfẹ́. Ṣùgbọ́n tó bá dúró pé òun fẹ́ gbọ́ kókó rí bẹ́ẹ̀ lágbá Elédùmarè ilẹ̀ Yorùbá láṣẹ́gun ẹni yẹn. Àá fẹ́ jẹ àá fi ṣùtù ilẹ̀ Yorùbá yẹn lákọ ni àwíṣẹ́ wà bí ìbọn o. Bàbá wa ẹgbẹ́ Ògbóni iṣẹ́ bá lọ́wọ́ bàbá ni àbí ẹ̀yin gangan lọ darapọ̀ mọ́. Ṣé ọlá bàtà ní mọ́dù sàn ọlá bàbá ọmọ lọmọ fi ń yangàn. Tígi bá dẹ̀ ti súnmọ́gi inú ọ̀bọ adùn inú ọ̀bọ ayọ̀. Ọlá àwọn tara wọn jáde bàbá wa bàbá ti tèmi ẹ lè gbé kámẹ́rà síbẹ̀ bàbá mi lè ń wè ó ní ó fi tàgbò kọ́rùn bí abiyamọ yẹn bàbá mi nìyẹn o bàbá sí òbí mi lọ́mọ nìyẹn. Mo ti ń tẹ̀lé bàbá mi lọ sí ìpàdé Ògbóni láti ọmọ ọdún 11 láti secondary school tí mo ti ń dé primary 6 wọ́n bá ti ń lọ sí awo bàbá mi àwọn wáìtì sí mi lọ́rùn èmi náà tẹ́ lẹ́yìn àjọ lọ títí tá a fi délé ìwé àti bá wọn ṣe lọ tá a parí secondary school àti tá a fi wọ ilé ìwé gíga gan tá a bá tún wá tá a bá tún fẹ́ ṣe ọ̀sẹ̀ kí náà pè lọ́sẹ̀ ìyẹn ìpàdé awo màá tún tẹ̀lé bàbá mi lọ. Mo ní ọ̀rọ̀ pé kí bàbá mi tó kú mo ti ṣàwó wọ́n ti fi mí ṣàwó. Màtó dẹ̀ wá di pé àgbà sílẹ̀ tágbà rẹ̀ bí àgbà rè torí bàbá mi ò kú ó sílẹ̀ ni àwọn òkè ń kú àwọn máa ń sílẹ̀ ni. Wàtí bàbá mi wá sílẹ̀ mo wá dúró sórí àpèrè rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ akọ. Bàtán dẹ̀ rí àkitiyan mi oríṣiríṣi èyí ń wá torí ẹgbẹ́ tí a ti ń ṣe láti rí 2004 bí àsìkò tá a wà yìí ìṣe ọmọdé náà lọ ẹgbẹ́ náà ìṣe ọmọdé náà. Ẹ ṣeun bàbá wa mo fẹ́ kí ẹ súre fún gbogbo àwọn akọni ilẹ̀ Yorùbá àwọn ọmọ Yorùbá tòótọ́ àtàwọn tó ń jáde fún rally o àtàwọn tó ń fi owó support àtàwọn tó ń ṣe documentation lábẹ́lẹ̀ gbogbo wọn ẹ bá wa súre fún wọn àtàwọn ọ̀dàlẹ̀ ilẹ̀ Yorùbá ẹ bá wa báwọn yẹn náà sọ̀rọ̀. Màá kọ́ bẹ̀rẹ̀ látòrí àwọn ọ̀dàlẹ̀ Yorùbá ọ̀dàlẹ̀ balẹ̀ òkú ẹni bá dàlẹ̀ balẹ̀ ẹ̀gbọ́n tí bá kan sọ lórí àwọn ọ̀dàlẹ̀ ni onírun gorí igi rọ́pin
oní òtítọ́ korò ojú ọ̀run ajalé ṣẹ̀ṣẹ̀gà adé àfòdó àtẹ̀wọ̀ níwàásẹ̀ tán ni kó wá túlé ayé ṣe wọ́n tó délé ayé ó bẹ̀rẹ̀ sí túlé ayé ṣe odò àná kọ́kọ́ yóò dùn àrẹ wá sílé ayé ó ti kọ́ ra àwọn kan bàtà wọn yẹn délé ayé ohun tó yẹ kán ṣe wọn ṣe Oòduà wa ń ṣe dáadáa ó ń ṣe dáadáa wọn wá ń dìtẹ̀ mọ́ Oòduà bẹ́ẹ̀ sì bẹ̀rẹ̀ sí ń dìtẹ̀ mọ́ nìyẹn Oòduà wa lọ sábẹ́lẹ̀ dùnmọ́ lọ sá babaláwo wọn ní kí ni kó ń ṣe ní kó lọ rúbọ Oòduà àtẹ̀wọ̀rọ̀ máa rúbọ ó rúbọ fún Elédùmarè wọn ní kó fẹ́ já rúbọ wọn ní kó fẹ́ wúrẹ́ rúbọ wọn ní torí pé orí ewúrẹ́ ni ewúrẹ́ fi ń kàn orí ẹja lẹja fi ń labújá gbogbo ẹ̀ ń tẹ́ ń jà fún ilẹ̀ Yorùbá orí yẹn á ṣègbè lẹ́yìn àádẹ́ kó bojá àálàbù mí ìjà ohun tó dàbí òkè níwájú wa láìpẹ́ yìí à á wò palẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ jẹ́ ọ̀dàlẹ̀ èmi ò dá ọ̀dàlẹ̀ mọ̀ ṣùgbọ́n mo kọ́ ọ̀dàlẹ̀ wà tí wọ́n kọ́ síwájú orí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ jẹ́ ọ̀dàlẹ̀ ilẹ̀ Yorùbá tẹ́ ẹ̀ ń dúró ìdù pé Yorùbá ẹ fẹ́ tà sóko ẹrú tí ó yẹ pọ̀ ọ̀rọ̀ wa o tá a jẹ́ ọmọ káàrò òjìrè yín ò ka wọn yín lára tó pé ta láàta ló ka yín lára balálẹ́ bá ní ó dáa fún yín láàárọ̀ òní bí ó san yín tó bá san yín láàárọ̀ tó bá dọ̀sẹ̀ bí ó pa yín tẹ bá yín dẹ̀jẹ̀ lọ́sàn-án bá dalẹ́ ẹni sókè bẹ̀yìn torí pé wíwá ta ìkáta iṣẹ́ yín ò ní tó yín jẹ inú ló ní pitú inú ní ó pa yín ìsúkè ní pàgbọ́n ìsúkè ní ó pa wọ́n adẹ́rìí bí àṣẹ bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀lé ń jà tẹ́ ń lọ fún rálì mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ má kó ìkúrú ọkàn ẹ má kó ìrẹ̀wẹ̀sì ọkàn àwa kọ́ lẹ́ ń ṣe fún ìṣẹ̀dálẹ̀ Yorùbá ni gbogbo òrìṣàlẹ̀ Yorùbá ló dúró sí yín Ògún lákàyé ń wò yín Ṣàngó ń wò yín Èṣù Ọ̀dàrà ń wò yín Ìyá mi Ọ̀ṣun Ṣẹ̀gẹ̀ṣẹ̀ ń wò yín gbogbo ìmọ̀lẹ̀ ojúkọ̀tún ìmọ̀lẹ̀ ojúkòsì gbogbo wọn náà ń wò yín tán ṣe lẹ́yìn wọn ẹ̀mí ni wọ́n ní wọn lé dìde ní ṣùgbọ́n ń tẹ̀lé yìí lágbàdé Èdùmàrè á dẹ̀ ṣe é ṣe ẹ̀ ní gbógun lọ ẹ̀ ní fara gbọ́ta ẹ̀ ní fara gbọ́fà. So ẹ̀yin èèyàn wa Koiki Media bring the world closer to your doorstep intan try láti sọ náà ni pé gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ láyìíká àmọ́ mo wá sí ti gbọ̀yìn intec máa ṣe kẹ́ ra data kẹ́ login kẹ́ ṣì máa wo gbogbo program wa ilẹ̀ Oòduà gbé wa o ẹ ṣé bàbá wa thank you.